ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد فيا أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله. يقول الله تبارك وتعالى في محكم التنزيل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عباد الله أدوك فلون أترك يلون ترك يلون فاسواج وغاوى النبي ومحمد إتي يلون àti igi ọlọ́run tí a tọrọ fún ànábì ọlọ́run jẹ́ bára lé ẹ̀ kó bá wọn sàhábà rẹ̀ innahu man yahdihillahu fahuwal muhtadi ẹni ọlọ́run bá fi mọ̀nà òun ní mọ̀nà wa man yudlil ẹni ọlọ́run bá sọnù falan tajida lahu waliyyan murshida ẹ̀ lérè nìkan mọ́ tí ó fi mọ̀nà. igi ọlọ́run kó bá ànábì wa Muhammad kó bára lé ẹ̀ kó bá wọn sàhábà rẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kó bá gbogbo wọn náà. Bẹ́ẹ̀ náà ni mò ń jẹ́rìí pé kò sẹ́nìkan tá a fún lẹ́sìn wa tó ju Allah lọ. Mo sì ń jẹ́rìí pa Nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀ ní tọ́lọ́wọ́n bá rán wá bá wa nítorí kójúwe sí àlìjẹ́nà fún wa ká sí kádọ́mọ àlìjẹ́nà kọ́dẹ̀ kìlọ̀ ìyà náà fún wa ká jìnà sí kálímọ̀ wọ̀nà Ọlọ́run. Ibadallah, àkọ́kọ́ ọ̀rọ̀ tí a bára wa sọ lónìí ni pé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ọba, ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Gbólóhùn ẹ bẹ̀rù Ọlọ́run kálukú ní sọ kí ni ìtumọ̀ rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ntọ́lọ̀ ń bá pa wá láṣẹ ká ṣe bọ́lọ̀ ntì ní a ṣe, gbogbo ntọ́lọ̀ ń bá lé wa jìnnà sí ká jìnnà sí. Èyí máa kóhun bẹ̀rù Ọlọ́run kọ́ máa ṣe ntọ́lọ̀ ń pa láṣẹ, èyí sì máa ń pòun bẹ̀rù Ọlọ́run kọ́lọ́run ọ̀pá aláṣẹ kọ́sọ̀ àṣẹ Ọlọ́run lẹ̀. Bí ẹ bá wọnú alukur'an ọ̀pọ̀lọpọ̀ àyà lọ́lọ́run ọba ti ń pè wá sákèsí ìbẹ̀rù rẹ̀. Bí kọ́ba mi sọ pé ayyuha alladhina amanu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmínì ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run haqqa tuqatih ìbẹ̀rù sam. Ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ntí mo ní ẹsẹ̀ mójútó, ntí mo ní ẹ má dédé ẹ jìnnà sí dáadáa. Wala tamutunna illa wa antum muslimun, ẹ sì gbọ́dọ̀ jáde láyé lẹ́ni tí ó kó àfikẹ́ jẹ́ mùsùlùmí. Ibadallah, khutuba wa lẹ́ni yóò jẹ́ ntí a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Kí ni khutuba tá ń bá bọ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn? Òun ni pé ta ni ẹni tí í ṣe ẹni Ọlọ́run, kí la sì fi dá àwọn ẹni Ọlọ́run ọba mà. Ẹnìkan ò lè júwe ẹni rẹ̀ tó ju Ọlọ́run ọba náà lọ. Ẹni Ọlọ́run bá pèlè ni òun náà ni ó máa jẹ́ ni Ọlọ́run. Iṣẹ́ tó bá kàpẹ́ ni òun ṣe, iṣẹ́ òun náà láwù lọ́wọ́ ẹni yẹn tá a bá tá a fi pè ní ẹni Ọlọ́run. Ẹni tí bá ń pèlè lẹ́ni Ọlọ́run tá a bá wo àwọn sẹ́wọ̀n yìí tá a bá lọ́wọ́ rẹ̀ yóò máa jásí pé ń purọ́ pẹ́ ni Ọlọ́run lòun kì í ṣe
ẹni Ọlọ́run ẹnìkan ò lè sọ téèyàn ó fi jẹ́ ni òun jọlọ́ náà lọ ẹni bá wá ń sàwọn nǹkan yẹn ní jẹ́ ni Ọlọ́run ẹni tí ò ṣe kì í ṣe ni Ọlọ́run. Ibadallah láwọn ọ̀sẹ̀ tó kọjá à ń ka àwọn àmì tá a fi mẹ́ni Ọlọ́run àti ń kabọ̀ nínú Suratul Furqan ibi tí ọba mi ti ń sọ pé ní wa ibadur rahman àwọn ẹni tóun tá a sọ pé lè yẹ ni Ọlọ́run ni alladhina yamshuna ala al-ardi hawna àwọn yẹn tẹ́ ma fi mọ̀ wọ́n tí a bá ń lọ lórí ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa ń rìn wọ́n yìí ní hànàhànà bẹ́ẹ̀ ni wọ́n yìí ní jabujabu bẹ́ẹ̀ ni wọ́n yìí kó girigiri báwọn èèyàn wọ́n máa lọ wọ́ wọ́n máa lọ pẹ̀lẹ́ gbẹ̀ntì tí máa ń lọ wọ́ tí máa ń lọ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn ìtumọ̀ pé ni Ọlọ́run ọba ni ẹni tí ń kó girigiri báwọn èèyàn ìtumọ̀ ẹni pé kó fura sí ara rẹ̀. wa idha khatabahumul jahilun àwọn ẹni Ọlọ́run bí àwọn aláìmọ̀kan bá sọ̀sọ̀ kó sọ sí wọn qalu salama wọn lálàáfíà Ọlọ́run kọ́ máa bá ọdí méjì àwọn ẹni Ọlọ́run walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama wọn yìí wá gbára kí wọn yìí so pàró wọn yìí fi nǹkan para wọn yìí wọ ẹsẹ̀ wọn yìí fínfínfín wọn yìí jójíjó wọn yìí lọ lílọ yabituna li rabbihim sujjadan wa qiyama tó bá di lóru kìyàmù léèlì ni wọ́n máa ṣe bí wọ́n ti ń rúkú fọ́lọ́hun bẹ́ẹ̀ náà ni wọ́n máa fèrí kalẹ̀ fún Ọlọ́run ọba ọba àlekèọlá. walladhina yaquluna àwọn ẹni Ọlọ́run ìláyà sọ́lọ́hun ibẹ̀ yẹn la dóúnjẹjọ́ ta ṣàlàyé sí àwọn ẹni Ọlọ́run ìláyà gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti ń sọ pé ibi ọba rí kọ́lọ́hun ó fi hun sí ọba Ọlọ́run kó fi hun sí náà tọ́ba Ọlọ́run kọ́ fún un sáà di jẹ́ náà àní kọ́lọ́hun sáà ti yọnu sóhun ọ̀rọ̀ kọ́lọ̀ ní sọ àwọn ẹni rẹ tọrọ tí a fẹ́ ní pé Rabbana isrif anna adhaba jahannama ìwọ Ọlọ́run ìyà jahannama má jẹ́ ó kàn wá inna adhabaha kana garama ìyà náà ìjẹni tààrà ni innaha sa'at mustaqarran wa maqama kì í ṣe ibi téèyàn dé tí lè dára dúró ibi tó burú láti dára dúró ni ibi tó burú láti gbé ni ìyẹn la ṣàlàyé tó kúnná lérí ẹ̀ ń jẹ́ ìjọ pé àwọn alákìídà kákìídà nínú àwọn aláṣejù tó ní súfí àwọn gbà pé àtiná àtàlìjẹ́ náà ọ̀kan náà méjèèjì ibi Ọlọ́run bá wọlé ní kọ́sáfà wọn sí kọ́sá yọnu sáwọn torí sábà pé àkìídà wọn tẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ayé ni pé àwọn pẹ̀lú Ọlọ́run làwọn jọ ń darí ayé Ọlọ́run ò sì lè dá nǹkan kan sí àfi táwọn bá fẹ́ alikiyama ní àkìídà àwọn aláṣejù súfí pẹ̀lú ẹ̀ ni pé kò sí yàtọ̀ kò sí nìkan kò sáà lè jẹ́ nìkan ìyọ́nú Ọlọ́run ló wà bí ọba rí kò fi àwọn sí eléyìí ọjọ́ ọ̀rọ̀ àwọn ẹni síwájú kò sì jọ ọ̀rọ̀ ẹni Ọlọ́run tọ́lá ẹni Ọlọ́run sọ pé Rabbana isrif anna adhaba jahannama inna adhabaha kana garama innaha sa'at mustaqarran wa muqama àwọn ẹni Ọlọ́run ìdá anfaqu tí wọ́n bá máa náwó lam yusrifu wọn ní nana pa wa lam yaqturu wọn ní nana tó wa kana bayna dhalika qawama láàrin méjì ni wọ́n wà asàlàyé náà pa asàlàyé kéèyàn ná kọ́mọ́tò níjẹ̀jọ́ asàlàyé kéèyàn nana pa níjẹ̀jọ́ àwọn asàlàyé kéèyàn ná kọ́mọ́tò bó ti yẹ kọ́ náà níjẹ̀jọ́ náà. Ibadallah ibi tí ó túbọ̀ ti bẹ̀rẹ̀ lónìí walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ẹ̀ ń tá pèlè ní Ọlọ́run kò ní pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọdìmẹ́ni ẹni tá pèlè ní Ọlọ́run la yad'una ma'a Allahi ilahan akhara kò ní gbé ẹ̀sìn ẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Ibadallah gbólóhùn la yad'una ma'a Allah ń túmọ̀ àdúrà
gbólóhùn la yad'una ma'a Allah kò dàrú mọ́ yín lọ́wọ́ pé àdúrà náà ń jẹ́ ìbáàdà nígbà míì ẹni Ọlọ́run gbogbo ntí bá jẹ́ ìbáàdà tí ó bá ṣe kò ní í ṣe ìbáàdà rẹ̀ fẹ́ lómi lẹ́yìn Ọlọ́run kí la ń pè ní ìbáàdà ìjọsìn ìta ń pè níjọsìn ó kọjá ọ̀rọ̀ ọ̀run nìkan ó kọjá àwẹ̀ àti sàká ó kó àjì sínú àti umura ní ìbáàdà tóbi púpọ̀ ìta ń pè ní ìbáàdà ẹ̀sìn ó tóbi ìkànnbẹ nìrun ìkànnbẹ làwẹ̀ ìkànnbẹ sàká ìkànnbẹ làájì ìkànnbẹ ní umura sàárà ara àbádà ni anabi wa Muhammad ó ní kéèyàn rí tí ó gún yẹn lẹ́sẹ̀ kó mú kó lójú ọ̀nà ara ìmánì ní ìmánì nínú ìbádà lọ́wọ́ àṣedá gbogbo sẹ́tà bá ṣe tí ó dùn mọ́ Ọlọ́run tí ó yọ Ọlọ́run nínú gbogbo ọ̀rọ̀ tá a bá sọ tí ó dùn mọ́ Ọlọ́run tí ó yọ Ọlọ́run nínú èyí tá a lè ṣe ń kọ̀rọ̀ tá a ṣe ń gbangba nínú sí àti ọ̀rọ̀ ni gbogbo ẹ̀ pátá ní papọ̀ jẹ́ ìbádà kí ni túmọ̀ rẹ̀ tó bá jásí pé kákìrún yóò bá máa dùn mọ́ Ọlọ́run ìrun ó máa jẹ́ ìbádà njọ́ tá a bá ń gbààwẹ̀ tí inú Ọlọ́run yọ pé a ntí mo ní wọ́n ṣe wọ́n ṣe yìí àwẹ̀ ń jẹ́ ìbádà sẹ́rí gbogbo ń tá a ṣe tí ó dùn mọ́ Ọlọ́run pátá ẹ̀sìn ni kọ́dà wọ́n fi kan ìtọ́jú òbí méjèèjì tọ́mọ bá ń tọ́jú òbí yóò máa dùn mọ́ Ọlọ́run kọ́ tẹ̀lé àṣẹ tí mo pa ìtọ́jú òbí ńgbà náà ti di ẹ̀sìn ìbádàlá sẹ́wádìí ogun tábà pè lẹ́sìn pátá báyìí tí ń dùn mọ́ Ọlọ́run tó yọ Ọlọ́run nínú nǹkan míì àìṣe fún àìṣe ẹ̀sìn fún nǹkan míì gbogbo tábà pè lẹ́sìn pátá àìṣe fún nǹkan míì àwa mùsùlùmí la jókòó sí mọ́sálásí tá à ń gbọ́ kútúbà yìí ntọ́ da wa lójú ni pé àgbà pé ìfẹ́rí kalẹ̀ wa tá a la ń fi kalẹ̀ fún tá a bá rúkú tá a la rúkú fún ìjókòó tá a farabalẹ̀ sí mọ́sálásí torí tá a la fi jókòó ẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí torí tá a la fi ń sọ ìbádà ní gbogbo ẹ̀ sẹ́yìn àwọn nǹkan tá à ń sìn nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa àgbà pa ń sin Ọlọ́run ni irun táwọn afọlọ́hún bá ti ń sìn wọn tí ń dùn mọ́ ni a gbọ́dọ̀ mú ẹyọ ọ̀kan nínú àwọn nǹkan wọn ká ṣe fún nǹkan mi ìṣe ẹyọ ọ̀kan nínú àwọn nǹkan yẹn fún nǹkan mi ní jẹ́ ẹbọ ìbádàlá ló fi jásí pé ìfẹ́rí kanlẹ̀ fọlọ́hún yóò máa jẹ́ ìbádà tí ó dùn mọ́ Ọlọ́hun bá a ti fún Ọlọ́hun yẹn ní jẹ́sìn níjọ́ tá a bá fẹ́rí kanlẹ̀ fún nǹkan mi ọ̀dẹ̀ bọ̀ torí ń ta fọlọ́hún náà láti kíni la fún nǹkan mi sẹ́rẹ̀ntì bá ń fọlọ́hún lẹ́sìn òun là ń pè ní múmìnì ẹni tó bá múrú ẹ̀sìn tí ń bá ń fún nǹkan mi là ń pè lẹ́lẹ́bọ iṣẹ́ tó ṣe òun níjọ́ táwọn bá ṣe fọlọ́hún yóò máa jẹ́ sìn níjọ́ tóun bá ṣe fún nǹkan mi yóò máa jẹ́ ẹbọ níjọ́ táwọn bá ṣe fọlọ́hún à ń jẹ́ múmìnì níjọ́ tóun bá ṣe fún nǹkan mi ń jẹ́ lẹ́bọ ìbádàlá iṣẹ́ kan náà nífa ibi tá a ṣe sí ló ṣe kí ni ẹ̀yà tọ̀tọ̀ iṣẹ́ kan náà ni ibi kálukú ṣe tiẹ̀ sí ní sí àwọn afẹ́fẹ́ rí kanlẹ̀ àgbà pé Allah la ṣe kí ni la fẹ́ rí kanlẹ̀ fún ìfẹ́ rí kanlẹ̀ kan náà ni ẹnìkan sì jí láàárọ̀ sì fẹ́ bọ̀ fún sì fẹ́ rí kanlẹ̀ fún fa rẹ̀ òun náà ìfẹ́ rí kanlẹ̀ náà ni ìfẹ́ rí kanlẹ̀ kankan náà gbogbo ẹ̀ àmọ́ àwa ṣe tiwa fọlọ́hún ń jẹ́ ìbádà òun ṣe tiẹ̀ fún fa ń jẹ́ kí ni ẹbọ ìbádàlá gbogbo ntá bá fọlọ́n bá wọn ẹni Ọlọ́run ò ní fún nǹkan mi lẹ́yìn Allah ẹni Ọlọ́run ọba gbogbo ntí ọba fọlọ́n kò ní fún nǹkan mi walladhina la yad'una ma'a Allahi ilahan akhara ló fi jásí pé àwọn tá à ń pè ní ìbádà yẹn àwọn kan nípọ̀ wọ́n pọ̀ púpọ̀ ìfẹ́rí kan lè mọ mú wa wọn tọ́ba ti sàánìsìn àlọ́ rúkú tala ń rúkú fún jama ìmọ̀ lọ rúkú fẹ́lómi náà fún kan mi náà ó ń ṣe ìbádà tó ń ṣe fọlọ́n fún ni bẹ́ẹ̀ sọ pé àwọn afẹ́ sí dìbẹ́tì rúkú bi niyyati ìbádà wọ́n rúkú bi niyyati at-tahiyya
lẹ́yìn gbogbo dìbẹ́tì wọn náà kò sí ìtọ́dánù méjèèjì ká ní mo tẹ̀ kọ̀kọ̀ mú kíyàn pẹ̀lú àníyàn pé mo kàn kí ni ìsìn ọwọ́ aláníyàn mi pé sìn mo tẹ́ níbà mú kí ni àtàníyàn pé ó ga mú tiẹ̀ ń sìn ni àti kíní àti kejì ìkan jẹ́ ṣíríkù pẹ̀lú àníyàn pé ó sì ń jẹ́ ṣíríkù pẹ̀lú àníyàn pé ó ń kí haramun aw makiro èèwọ̀ àbí ntàkọ̀ ẹ dákun ìwọlọ́ dánú ogun tí mo sọ ló fi jásí pé à ń kúnlẹ̀ à ń rúkú fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run tí àwọn afẹ́sìn wòye sí ni tí ó bá jásẹ́ bọ a sì jásẹ́ haram níjọ́ ọba láníyàn sí pẹ̀lú ẹbọ ló ṣe níjọ́ tó ọba láníyàn tẹ̀híyà pẹ̀lú yóò máa bọ́ sí haram àwọn afáàmì pè ní makaro ibadallah kílẹ̀ rí lórí ẹ̀rí pọ̀ lórí Mu'adh ọmọ Jabal ọlọ́sílẹ̀ Róòmù ń darí bó ti rí anabi wa Muhammad ń kọjá lọ lọ́ba wọlé lọ́ba kúnlẹ̀ lọ́ba kí anabi ní kílódé máa ọ́nà ibi àti darí àwọn tí ò tó bí wọ́n ti kí wọn ní tí wọ́n fún wọn lápọ́nlé anabi ní rárá o eléyìí ò sínú sẹ́sìn tẹ́mi mú wa sì má kí mi báwọn mọ́ máa nàró kí mi ní. ẹ lọ wọnú alukur'an Ọlọ́run sọ pé wa anil masajida lillah fala tad'u ma Allahi ahada wa anil masajida tó wà ń bẹ yẹ ìtumọ̀ méjì làwọn afáàtò wa anil masajida gbogbo àyè tá a ti sin lọ́hùn ìtumọ̀ kanu wa anil masajida gbogbo àyè tá a ń fi sin lọ́hùn àyè tá a ti ń sin lọ́hùn ìtumọ̀ kan àyè tí a fi ń sin lọ́hùn ọwọ́ méjèèjì báyìí kí la fi ń ṣe a fi ń sin lọ́hùn erékùn méjèèjì kí la fi ń ṣe fi ń sin lọ́hùn gbàgbọ́ wájú báyìí mọ́mú kí la fi ń ṣe a fi ń sin lọ́hùn gòngóri ẹsẹ̀ méjì kí la fi ń ṣe a fi ń sin lọ́hùn àwọn masajidu nu àwọn àyè nu tá a fi ń sin lọ́hùn lillah òun nìkan lónìí fala tad'u ma Allahi ahada ọ gbọ́dọ̀ lo àwọn àyè òun fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ibadallah àwọn ẹni Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ walladhina la yad'una ma Allahi ilahan akhar àwọn ẹni Ọlọ́run gbogbo bí wọ́n bá fi sin lọ́wọ́ wọn nílò fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ibadallah ẹwọ nǹkan ẹran pípa táwa bá fẹ́ pẹran à ń pa torí Ọlọ́run ni sẹ́yìn mọ̀ àwọn kan bẹ tó yẹ pé tí wọ́n bá fẹ́ bọ òòṣà àgbò táwa pátá dúta ń jẹ yìí náà wọ́n lọ pa sí di kínní òòṣà wọ́n pe ewúrẹ́ sí di òòṣà wọ́n padì ẹ̀ bọ̀gún wọ́n pàgbò bọ Ògún ìyàtọ̀ ọbẹ̀ wọ́n dú tiwa náà ni àwa dú tiwa fọlọ́hún làá fi ń jẹ́ múmìnì àwọn dú tiwọn fòòṣà ni wọ́n fi ń jẹ́ ẹlẹ́pọ̀ àgbò kan náà lájọ dú ẹni kálukú dú tiẹ̀ fún ló sòpin ìyá kálukú ẹni dú tiẹ̀ fọlọ́hún jẹ́ ni Ọlọ́hun ẹni dú tiẹ̀ fòòṣà ń jẹ́ lẹ́bọ kul inna salati gbogbo òun tí ma mú wa wà nusuki ẹran tí ma pa wà má hayaya bóyá tí n bá wà láyé wà má má ti bí mo kú tán lillahi rabbil alamin Ọlọ́run ló ní gbogbo ẹ̀ la sharika lahu a gbọ́dọ̀ fẹ́ bọ́ kún fún wa bidhalika umirtu àṣẹ tí wọ́n pa mí nù wa ana awwalul muslimin wa ana awwalul mu'minin èmi là kọ́kọ́ mùsùlùmí ibadallah gbogbo ntí n bá jẹ́sìn a kì í fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run ní rẹ ni Ọlọ́run ọba kọ́ máa fi gbogbo ntí fi ń sin lọ́run kọ́ máa ná fún nǹkan mi ibadallah ẹ jẹ́ kó yé yín o bá a bá ń serú àlàyé yìí òòṣà ni mú wá látẹ̀ kan nígbà mo fẹ́ sọ̀rọ̀ fèrè kalẹ̀ Ifá mo dákọ ìgbà mo fẹ́ sọ̀rọ̀ nana pípa Ògún ni mo dákọ sẹ́ẹ̀rí gbogbo tí wọ́n ń fún ní nǹkan òun lẹ́yìn Ọlọ́run ó kọ̀ọ̀kan pa wọ́n pọ̀ ó kọ̀ọ̀kan bẹ tọ́pa ogun wọn papọ̀ ó kọ̀ tọ́pa wọn papọ̀ ní àtọ̀gùt sẹ́ẹ̀rí gbogbo tí wọ́n ń fún Ọlọ́run ihun kí wọn tí wọ́n bá fún ní nǹkan yẹn tó bá gbà á ó kọ̀ tí nǹkan òun náà máa jẹ́ ní kíni tọ́gùtù sẹ́ẹ̀rí báwa ti ń feri kanlẹ̀ fọlọ́hún Allah la wa feri kanlẹ̀ fún ìbádà la ṣe à ń jẹ́ múmìnì ẹni feri kanlẹ̀ fún Ifá
àbó fèrè kalẹ̀ fógun ó ṣe ẹbọ ìfèrè kalẹ̀ ń lẹ́bọ tó ṣe òun tó ṣe lẹ́lẹ́bọ sẹ́ẹ̀rí tó fèrè kalẹ̀ fún un ó ṣe fani ó ṣògùn ni ó kọ́ tí nǹkan yẹn jẹ́ ní tọ́gùtù. Ibadallah èèyàn á máa gbé rẹ̀ sípò tọ́gùtù ńgbà mí èèyàn tọ́lọ̀ ń dá yóò sọ rẹ̀ di tọ́gùtù lérí ilẹ̀. Bí ẹ bá ń wo àwọn nǹkan tí a máa ń pè nígbà míì níbi YouTube táwọn tó jọrú wọn báwọn ẹ ra àwọn ọba míì tí wọ́n jókòó tí àwọn èèyàn bá fẹ́ kí wọn ó fèrè kanlẹ̀ fún wọn. Ẹ dákun tá a la fèrè kanlẹ̀ fún níjọ́ abá fèrè kanlẹ̀ fún ìfàntọ́gùtù njọ́ náà níjọ́ abá fèrè kanlẹ̀ fún Ṣàngó jọ́gùtù njọ́ náà níjọ́ abá fèrè kanlẹ̀ fún Ọbàtálá ń tọ́gùtù níjọ́ wọn bá fèrè kanlẹ̀ fún wọn náà ìwọ náà di kíni wọn náà di tọ́gùtù ìtumọ̀ tọ́gùtù ló sá. ìtumọ̀ tọ́gùtù ló sá ló fi jásí pé gbogbo àwọn àyè tá a fi sin lọ́hùn yẹn tí a bá ti fẹ́ lò fún ọ gbọ́dọ̀ gbá ntí òdìjọ́ ọgbà ni kí wọn náà má di kíni kọ́ má dó sá wọ́n fẹ́ wúlẹ̀ fún ọ pẹ̀lú ikú méjèèjì wọ́n fẹ́ fi kanlẹ̀ fún ọ wọ́n fẹ́ dáwọ́ délẹ̀ pẹ̀lú ikú báyìí fún ọ torí pé wọ́n fẹ́ sàpọ́nlé rẹ̀ gẹ́gẹ́ bí ipò tọ́lọ̀ ń fi ọ sí bóyá nínú owó bóyá nínú ọlá bóyá lọ́jọ́ eré bóyá nínú mẹ̀sìn gan tẹ̀sìn bá yí ọ ó ní ẹ má kúnlẹ̀ kí mi ẹ dìde ẹ nàró kí mi torí pé ìgbà tí wọn náà bá gbà ìwọ náà di kíni tọ́gùtù ó dòòsà Ibadallah walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ẹni Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tí ó fọlọ́run kò ní fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Ibadallah àwọn ẹni Ọlọ́run ọba wọ́n yìí sọ̀rọ̀ àwọn dòòsà àfa ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ dòòsà ìmáàmù ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ dòòsà olówó àtọba wọn à gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn dòòsà kí wọ́n máa gba ntọ́lọ́hún ṣe kíni tí ń gbà ẹni bá fún wọn ẹlẹ́bọ tí wọ́n ṣe láàrin ara wọn òun ní jẹ́ bọ ẹni tó bá gbà kí ló kọ́ tiẹ̀ tọ́gùtù ìtumọ̀ ẹni kíni òòsà. ọba mi ni wàlá qad ba'athna fi kulli ummatin rasula kò síjọ kan tá a dá tá a ní sọ pé lágbájá wa lọ lè jíṣẹ́ fún wọn iṣẹ́ tí wọ́n máa jẹ́ fún wọn ní pé a'budullaha gbogbo ẹ̀sìn Ọlọ́run ni ẹ fún wajtanibu tọ́gùtà ẹ jìnà sí gbogbo òòsà gbogbo àwọn tọ́gùtù ẹ jìnà sí wọn bí tọ́ bá ti di pọ́ lọ́ọ́lọ́ fèrè kanlẹ̀ kí wọ́n ń bẹ̀ má débẹ̀ o wajtanibu tọ́gùtà lọ́lọ́run wí o ibi tọ́ lọ tó yẹ pé tó fi yin Ọlọ́run lọ́lọ́ fi yin wọn lọ́hùn má débẹ̀ o wajtanibu tọ́gùtà lọ́lọ́run wí o ìtumọ̀ tọ́gùtù sí ni gbogbo ntọ́ bá dẹ́dẹ̀ láti gba ntí à ń fún Ọlọ́run. Ibadallah lẹ́yìn Yorùbá la wà bí tá a sọ̀rọ̀ dé yìí ó yẹ ká kílíà rẹ̀ Yorùbá àti ọ̀pọ̀lọpọ̀ láfíríkà wọ́n ń gbà pé kọ́mọ wọlé wọ̀ fún bàbá rẹ̀ kó fẹ́ kún méjèèjì àtọwọ́ méjèèjì kọ́ dadélẹ̀ pẹ̀lú gbòǹgòrì ẹsẹ̀ méjèèjì kọ́dà níbòmí ọmọ yẹn dọ̀bálẹ̀ ní gbalaja wọ́n kà kún ara ọ̀wọ̀ téèyàn fún àgbàlagbà ara ọ̀wọ̀ tá a fi lérí ẹbí ara ọ̀wọ̀ tó máa ń fún ìyá ẹ̀ ara ọ̀wọ̀ tó máa ń fún bàbá rẹ̀. Ibadallah ìkúnlẹ̀ ìdáwọ́délẹ̀ gbòǹgòrì ẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ kó pé bá a ti sọ̀hún mo sọ ìdájọ́ àwọn àfáà lórí ẹ̀ fún yín lẹ́ẹ̀kan bóyá kéèyàn dà níyàn pé ń jọ́sìn fún nǹkan yẹn èyí òun ṣíríkù pọ́nbélé ni tí ò sí kíní tí ó dàrú tọ́wọ́ ẹgbẹ́ bíi níyàtò tẹ̀híyà wá ni àníyàn kò ń kíni àwọn àfáà yìí sí wípé wọ́n dájọ́ ẹ̀ pé haram àwọn kan ní makiruhu ni kì í ṣe haram haram ni téèyàn bá ṣe tí ó jẹ ìyà Ọlọ́run tí ó jìyà Ọlọ́run
makiru ni tọ́ba ṣe tọ́ba wọlọ́wọ́ amójúkò fún ọ kò ní fìyà rẹ̀ jọ àmọ́ kò dáa kò yẹ kó ṣe ẹ dákun ní gbogbo ìdájọ́ tá a dá yìí èwo ló dá ní gbogbo ẹ̀ kò sí tọ́ da ń bẹ ọ̀rọ̀ tá a wá sọ yìí tá a bá sọ a máa bọ́kọ̀lọpọ̀ ọmọ Yorùbá lójijì gbogbo ní irú ẹ̀sìn wo ṣé ẹ fẹ́ sọ àwọn ọmọ di ìpànlẹ́mọ́ wa lọ́wọ́ ni ṣé ẹ fẹ́ kọ́ ọmọ ó ti ju bàbá mọ́ ni ṣé ẹ fẹ́ kọ́ ọmọ ó ti ju ìyá mọ́ ni òdodo ikú yàtọ̀ láti láéláé tí ó fi dùn ní. àwọn akáàkọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ mọ́ rògbò ọ̀rọ̀ tá a mú bọ̀ Saudi lọ́wọ́ rárá o àbá Saudi ò múrú ẹ̀ wá o ẹ̀sìn ló ní ẹ̀sìn ló ní. nínú àwọn àfáà gbà tó ti yẹjú ọ̀rọ̀ yìí kọjá kó tó kan àwa tí wọ́n jẹ́ bàbá tí wọ́n jẹ́ àfáà gbà ńlẹ̀ Yorùbá yìí ara wọn ni bàbá wa ni Sheikh Kamaluddin Al-Adabi bàbá wa Kamali ńlọrin ojú mi méjèèjì yìí tí fi gan ni ọlọ́njọ́ alkiyama ni mo fi ń wo fídíò tí bàbá wa Kamaluddin ṣe kọlọ́mbà sàlékún kẹ́ wọn kọlọ́mbà sàlékún kẹ́ wọn bàbá Sheikh Kamali sọ pé ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń kúnlẹ̀ kíyàn àtẹni tí wọ́n ń kí tó sì yọ́nú sí tọ́gba ìkúnlẹ̀ àwọn méjèèjì ó jẹ́jọ́ wájú ọlọ́njọ́ alkiyama Sheikh Kamali sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń bá ń kúnlẹ̀ kíyàn àti gbogbo ẹni tó farabalẹ̀ tí wọ́n ń gba ìkúnlẹ̀ àwọn méjèèjì ó jẹ́jọ́ wájú ọlọ́run níjọ́ alkiyama ẹni tí ó jẹ́jọ́ wájú ọlọ́run séyàn rínu bàbá wa Sheikh Adam rahimahullah rahmatan wasi'a ọlọ́run bá sàlékún kẹ́ tí wọn náà ọlọ́run bá sàlékún gẹ́ wọn àwọn sí odidi tíra sí ni nù tíra méjì ni wọ́n kọ àwọn ọ̀rọ̀ yìí sí tíra alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní ad-dinu an-nasiha ẹ̀sìn yìí kìlọ̀ ní o tíra ẹlẹ́ẹ̀kejì tí bàbá tún ṣe tí wọ́n kọ ọ̀rọ̀ yìí síbẹ̀ wọ́n ń pè ní al-islamu wat-taqalidu al-jahiliya islam àti àwọn àṣà ìmọ̀kan tó jẹ́ bọ nígbà wọn wá ń ka àṣà ìmọ̀kan tó jẹ́ bọ wọ́n ka ìkúnlẹ̀ kíyàn síbẹ̀ ṣé Ádámù kà sí pé ara àṣà tó jẹ́ bọ táì mọ̀kan fi ilẹ̀ ní ìkúnlẹ̀ kíyàn ṣé Ádámù wá fi dá dúró bẹ́ẹ̀ àyà tí mo mú wálẹ̀ kan ṣé Ádámù máyà náà wá pé wa anna al-masajida lillah bí mo ti ṣàlàyé ẹlẹ́ẹ̀kan làwọn náà ṣàlàyé ẹnu tíra wọn wá dá dúró bẹ́ẹ̀ gbogbo àwọn àhàdísù tí mo wálẹ̀ kan wọ́n mú wá nù tíra wọn ṣé Ádámù wá dá dúró bẹ́ẹ̀ àwọn náà fúnra wọn tó wá kọ orin pẹ̀lú èdè Lárúbáwá tí wọ́n fi jẹ́rìí ntọ́lọ́wọ́ àtànábì sọ pé ibi táwọn náà dúró nù wọ́n pé wáyà àkàwọ́ mi ó ṣe fáwọn ìjọ mi jẹ́ ìlú manal haya wọn àmọ̀túnmọ̀ tí ń jẹ́ tìjú wọ́n bá náà hù wọ́n wá mọ ìtìjú síbi wọ́n bá náà hù fi sujudin wanhina níbi ká máa kúnlẹ̀ ká máa tẹ̀ ní wọ́n mọ ìtìjú sí hakadha qad jẹ́ ìlú tawadu'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ṣe àyèmọ̀kan tí ń jẹ́ wọn ò mọ tí ń jẹ́ tẹríba wọn ò mọ tí ń jẹ́ tẹríba wọn wá bẹ̀rẹ̀ sí kọrin yẹn lọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ orin wọn látòkè délẹ̀ rẹ̀ wọ́n tú kápẹ́ ìkúnlẹ̀ òsì ní Islam ká kúnlẹ̀ fún yẹn kò sí nínú Islam ibadallah àwọn bàbá wa ní àwọn tó ṣáájú wa ní àwọn tá a kí lọ́dọ̀ wọn ní àbára lọ́dọ̀ wọn òdodo náà lábá lọ́dọ̀ wọn níta kí lọ́dọ̀ wọn la tọ̀ fún yín a máa jásí pé níta wọn náà mú lọ́wọ́ òun ní ti Islam ń bá bọ̀ làwọn náà tẹ́wọ́ gbà ní wọ́n fi jíṣẹ́ fún ọmọ aráyé làwọn náà fi ń jíṣẹ́ yìí ibadallah ẹ̀yin ọmọ ẹ lọ ní tìjú bàbá Yorùbá náà ń sọ̀rọ̀ wọ́n ní ìdọ̀bálẹ̀ ò sínú wà ìdọ̀bálẹ̀ wọ́n ní ò sínú wà èèyàn tí ń dọ̀bálẹ̀ tí ń sábúrú pẹ̀lú rẹ̀ sọ́márẹ́ ní ọmọ tí ń dọ̀bálẹ̀ tọ́ranṣẹ́ tí ò jẹ́ sọ́márẹ́ ní gbogbo ẹ̀yin ọmọ ẹ lọ ní wá tìjú pẹ̀lú àwọn bàbá yín kí bàbá ó pọ̀ ọmọlẹ́ kankan dáhùn lẹ́ẹ̀mẹ́ta ìwà tìjú ni kọ́nà níṣẹ́ kọ́sáré jíṣẹ́ ìwà àtijú ni kọ́sọ̀ bàbá rẹ̀ ọ̀dọ̀ tí kò kọ́kọ́ fọ́ ìwà àtijú ni kọ́ ọmọ sọ̀rọ̀ bàbá rẹ̀ láì dá ìwà àtijú ni gbogbo ntọ́ ọba ní kọ́ ọ̀gbàgbé bàbá rẹ̀ lónìí ìwà àtijú ni gbogbo ntọ́ ọba ní ìyá rẹ̀ lónìí ìwà àtijú ni kí wọ́n ránṣẹ́ kọ́ ọmọ sọ̀sẹ̀ ìwà àtijú ni Ibadallah kọ́ ọmọ ṣàdúrà fún wọn ìwà àtijú ni kọ́ ọmọ fi gbogbo nǹkan wáyọ̀ ní wọn tó ní kọ́ lọ́lọ́run ìwà àtijú ni
mélòó ọmọ ní bàbá rẹ̀ fọṣọ mélòó ọmọ ní báyà rẹ̀ fọṣọ mélòó ọmọ ní bàbá rẹ̀ lọṣọ mélòó ọmọ ní báyà rẹ̀ lọṣọ mélòó ọmọ ní bàbá ń pè lẹ́ẹ̀kan tí ń dáhùn lẹ́ẹ̀mẹ́ta mélòó ọmọ ló ní nǹkan lónìí tí ń bá ní bàbá mi lónìí. Ibadallah, ẹ jẹ́ tìjú tí Islam pè ní tìjú, ẹ lò ayé ọmọ pé bí Islam dáadáa wà. Ibadallah, ẹlòmíì ò tìjú Ọlọ́run ní wọ́n ń tìjú èbó, kò tìjú Ọlọ́run ń tìjú òyìnbó. Yaba wálé bóyá láti Amẹ́ríkà, bóyá láti London, bóyá láti China, bóyá láti Dublin, bóyá láti Ireland, Holland, tí a bá ti rí wọn wálé, tí a bá kọ́mọdé, táwọn ọmọ wọn bá kí àbúrò bàbá wọn, ẹ̀gbọ́n bàbá wọn, wọ́n nàró kí wọn ni. Wọ́n wá ní ẹ má bínú, kọ́tsọ̀ bí tá a ti ń bọ̀ ni yóò máa dáàbò bá wọn mọ̀ ẹ̀ torí kọ́tsọ̀ ìbò ti ń bọ̀, tá a bá wá ní tọ́lọ̀ ni yóò wá yarí. Irú ẹ̀sìn wo lè mú wáyé? Àmọ́ gbà tí a ń ṣe bẹ́ẹ̀ lu ìbò, òun náà lè fara má kọ́ ọmọ kúlẹ̀ torí kọ́ra àwọn ọmọ ìbò tí a ń ṣe kínní. Kò sí gbọ́dọ̀ jọ́ mọ́ àwọn kúlẹ̀ ìbò béèrè pé wáyé tó fẹ́ sọmọdẹ́rú, sọmọ yìí jẹ́rú ní tó ní kọ́ ọmọ kúlẹ̀, kì í ṣẹrú, ọmọlúwàbí ni méjì ó kúlẹ̀. Wọ́n wá yọnu sí kọ́tsọ̀ ọ̀hún, wọ́n wá gbógun tì bá dà. Ẹ yọnu sí kọ́tsọ̀, ẹ yọ ọ̀pá ogun tì bá dà. Ó lẹ́tì wá rú láwọn ọjọ́ Ọlọ́run báyìí, ó lẹ́tì rú láwọn ọjọ́ Ọlọ́run. Sẹ́ẹ̀ máa pé tọ́lọ́run bá gbélé sí ni ọmọ jẹ́sìn ni. Yìí máa takò ẹ̀sìn gángan fún rẹ̀. Tá a bá túnú ẹ̀mí rẹ̀ tá a rí kó mí ni rẹ̀ ni wà ń ta káfíìn. Àmọ́ ká lọ́ọ́ bá ń ṣe wọ́nà ni tó àlàmọ́ akọ ẹni asàlàyé fún ọ. Ìwà yọnu sí kọ́tsọ̀ kẹ́ wá gbọ́ lẹ́sìn kẹ́ wá yarí, aburú ńlá ni o, aburú ńlá ni kẹ́ gba kọ́tsọ̀ ẹ̀ kẹ́ wá pè lẹ́sìn kára yẹn wá kọ́, aburú ńlá ni. Ibadallah, walladina la yad'una ma'a Allahi ilahan akhar. Àwọn ẹni rí gbogbo tí wọ́n fọlọ́hún wí fún kan mi. Ibadallah, ọ̀rọ̀ díẹ̀ ní Ibadallah sọ sẹ́mi pé nínú tá à ń pè ní Ibadallah làdúrà wà, nínú tá à ń pè lẹ́sìn làdúrà wà. Gbogbo ẹni tí ó bá ṣàdúrà tó bá pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọ̀sẹ̀ bọ̀. Gbogbo ẹni tí ó bá ṣàdúrà tí ń bá wà ń pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹbọ ní ń ṣe, ẹbọ ní ń ṣe. Mùsùlùmí gidi kì í pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Allahumma izza al-islam wal muslimin wa adilla shirka wal mushrikin ودمر أعداءك أعداء الدين وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله عظم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. adúpẹ́ fọ́lọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá Nábì wa Muhammad. Ní khutuba ẹlẹ́ẹ̀kejì tá a parí ọ̀rọ̀ tá a ń bá bọ̀ tá a dúró síbi kan náà tá a lọ kírun tí ó sì ní gùnmọ́. Kọ́rọ̀ bíi tibẹ̀ náà ní pé bẹ̀rù Ọlọ́run, mùmínì bẹ̀rù Ọlọ́run ni wa qulu qawlan sadida. Tẹ́ bá sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tó dáa ní ẹjọ́ máa jáde lẹ́nu yín. Ọ̀rọ̀ tó dáa tẹ́ ń sọ yuslih lakum a'malakum. Àwọn ṣe tó kù díẹ̀ káàtó Ọlọ́run wọ lọ́rọ̀ yóò tún ṣe fún yín. Wa yaghfir lakum dhunubakum. Àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tó bá dáa yóò parí. Wa man yuti illaha wa rasulahu. Ẹni tí bá ń tẹ̀lé Ọlọ́run tí ó sọ pé nìkan ni mo fẹ́ tẹ̀lé tuntun tẹ̀lé Ànábì náà faqad faza fawzan azima. Irú ẹni bẹ́ẹ̀ èrè tó pọ̀ tó tó èrè ní ọjọ́ wájú Ọlọ́run.
ẹ wò parí àyà wọn wa man yuti illaha wa rasulahu ẹni tẹ̀lé Ọlọ́run tó tún tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run ìtumọ̀ ẹlẹ́ni tí ń lo alukur'ani àti sunna bẹ́ẹ̀ yẹn bá ń dá alukur'ani nìkan lò kò ní fawzan azima o kò ní jèrè ńlá o tọ́lọ́ lọ́n sọ pé wa man yuti illaha wa rasulahu ẹni bá tẹ̀lé Ọlọ́run àtòjíṣẹ́ Ọlọ́run tó tẹ̀lé alukur'ani tó tún wá tẹ̀lé àdìsí ànábì àsìkò tá a wà yìí ubtulina bi qawmin yaquluna lana al-Qur'anu wa laysa lana alaqatun bi sunnah asagbako àwọn èèyàn kan lásìkò yìí tí wọ́n ní al-Qur'ani nìkan làwọn máa fi sin lọ́hùn wọ́n ti ń bẹ tipẹ́ náà wọ́n ẹsẹ̀ hu wọn jáde padà ní pété àwọn bá dínú al-Qur'ani nìkan làwọn fẹ́ lò ẹ̀rọ àdìsí wọn kò fẹsẹ̀ múlẹ̀ àwọn nílò àdìsí gbogbo àdìsí tó bá lálàáfíà tí wọ́n mọ̀ panupọ̀ pé sahih lálàáfíà al-amalu bihi wajib ìfirú àdìsí bẹ́ẹ̀ ṣiṣẹ́ ọ̀ràn yẹn ni ẹni bá takoro àdìsí bẹ́ẹ̀ kò sínú wa man yuti illaha wa rasulahu kò dé sínú laqad faza fawzan azima ibadallah nípa de khutuba mi aya ta dolili ni walladhina la yad'una ma'a Allahi ilahan akhar gbogbo ẹni tí ó bá ṣe àdúà kò gbọ́dọ̀ pé ẹlòmíì lẹ́yìn Ọlọ́run ibadallah ní àwùjọ wa tá wà yìí ọ̀gọ̀rọ̀ ní ń ṣàdúà tí sì ń pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọ̀gọ̀rọ̀ ìyẹn ní ń ṣàdúà tí ń pè nǹkan mi sẹ́rí ìdánù àdúà kọ́ ìyẹn gbọ́dọ̀ dánù àdúà kọ́ ẹnì kankan kọ́ ẹnì kankan lẹ́yìn Ọlọ́run torí pé Ọlọ́run bá ní al-qadiru lil-muqtadir ọba tó lágbára tó lè ṣe nǹkan wal-mu'ti òun ní fún yàn òun ní gbà òun ló lè ṣàánú òun ló lè fìyà jẹ yàn òun ló lè kẹ́yàn òun ló lè gbàmú òun ló lè tún téèyàn sí òun ló lè bá téèyàn jẹ òun ló lè pé ọ́ dáa òun ló lè pé ọ́ má dáa òun ló lè yẹjú ọ̀rọ̀ òun ló lè sọ fọ́rọ̀ kọ́ mọ́ yẹjú ọba táwọn akápá yìí ń bẹ lọ́dọ̀ ẹ̀ lágbè kọ́dà nínú àwọn tó súnmọ́ lọ́hùn ẹni ó súnmọ́ lọ́hùn nàmbà wà Ànábì wa Muhammad a gbọ́dọ̀ pé kó bí ya bùkátà a gbọ́dọ̀ sọ pé ká Ànábì sekínì kọ́ wa bí ya bùkátà tọ́ra Ànábì náà ń jí láàárọ̀ òun náà ń pè tani náà tó súnmọ́ lọ́hùn làwọn màláíkà wà bí Jìbìrìlù ti jọ́ga àwọn tó Jìbìrìlù bó ti jọ́ga àwọn tó a gbọ́dọ̀ pé kó bí ya bùkátà wa tọ́rọ náà rágalẹ̀ níwájú Ọlọ́run ni náà rágalẹ̀ níwájú Ọlọ́run ni ńgbà tá a pe ànábì tá a pa àwọn ànábì tó tẹ̀lé tá a pe Jìbìrìlù tá a pa àwọn màláíkà tó tẹ̀lé sẹ́yìn lọ́rọ́ wá kálí jẹ̀nu táwọn eléyìí ń jìnnà ìyẹn gbọ́dọ̀ parí jẹ̀nu káyọ̀ máa pe ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ ẹni tó gọ́jù nù ẹni tó yẹ pé ní ẹni tó ń pe òun náà kò ní kápá tó lè ṣe fún rẹ̀ lẹ́yìn tọ́lọ́mbà ṣe fún kò lè dáàbò aburúbu rẹ̀ lẹ́yìn ààbò tọ́ba mi bá dáàbò báwọn ẹni tí ń pè yẹn ti wá gọ̀ tóun àwọn tó wá gbọ́n nínú àwọn tí wọ́n ń pè nǹkan bọ́rọ̀ gidi bí òkúta bí àwọn tí wọ́n ń pè òkúta bí àwọn tí wọ́n ń pè omi bí àwọn tí wọ́n ń pè pátákó bí àwọn tí wọ́n ń pè àwọn crankshaft irin tí wọ́n ń pè lógun. Ibadallah èyí pé ànábì kọ́ wá bí ya bùkátà òun ẹ̀bọ ni afáwa kan Busiri tó ṣe Burdatul Madih nígbà tí ó yin ànábì tásìsí wáyé lọ́dọ̀ rẹ̀ ó ní ya ashrafal khalqi mali man aludhu bihi siwaka inda hululil hadithil himami ó ní ya ashrafal khalqi nínú mi yóò ní ya akramal khalqi mo pè wọ ẹ̀dá tó lápọ̀lẹ́ jù máa lí kò sí fún mi man aludhu bihi ẹni tí máa kígbe dáàbò bò mí lọ́ọ́ bá kò
sí fún mi sí wáàkà tó ju wà nábì náà lọ. inda hululi li hadithi li himami àwọn ọ̀rọ̀ kàyàkàyà tó bá ṣẹlẹ̀ ẹni tí kì í lọ bá ìwà nábì náà ni. kéèyàn sọ pé wọn kì í lọ bá nábì anabi lè tóbi sọtọlọ ni sa anabi náà lè sọ pé ẹ wá ké wá bá mi tẹ bá ní sọ̀rọ̀ anabi n'o jila lọ fẹn ma ko asibahana wa asibaha limuliku lillah walhamdulillah la ilaha illa anta wahdaka la sharika allahumma inni a'udhu bika min al-kasal wa min ad-dayn wa min shamatati al-a'da anabi n'o ma sadu yọ ma kpọlọ njọ tí ń jagun bá dàrí ọkà wọ́sókè báyìí jẹ́ gbọ́n rí wọn abíyá rẹ̀ tí ń sunkún tó bí ń jáde kọ́lọ́hún tó dá lónìí òun á nípa tó lè ṣe amóyanjú ara ẹjọ́ náà níjọ ogun húdù náà bí tí ń sunkún náà tí ń bẹ lọ́nà ogun húdù bí tí ń sunkún tí ń bẹ lọ́nà náà òun á nípa tó lè ṣe kọfí Aisha lọ́mọ ọdún 9 tí ó fẹ́ ọkùnrin kankan lẹ́yìn Muhammad wọ́n tún wá jọ gbé lọ́dún 9 ó dé 18 years kọ̀ wá lóyún àárọ̀ dálé sọ wá dùn máa nábì náà kíyàwó rẹ̀ ọmọ lóyún kọ́mọ bímọ ni mọ̀ kọ́sàdú ọlọ́run ò fún un ipa rẹ̀ akántó lè ṣe ni a máa yẹn ju èyí ń fúnra rẹ̀ níjọ ogun ó dùn wọ́n gbá ń pa látòkè ó yí wá sálẹ̀ wọ́n fọ́gi máa lérí ẹ̀jẹ̀ jáde wọ́n lagi máa lẹ́nu èyí fòyọ̀ tọ́ba ní tó lè ṣe ni yóò sì ń jọ náà síbẹ̀ bẹ́ẹ̀ náà yín sunkún bẹ́ẹ̀ lọ́nà ni sẹ́ni tọ́lọ̀ ń pọ́nlé tọ́ dẹ́wò báwọn tó sì kílí àsẹ́ni òun náà pé ẹni tí ń ṣe mí bó ti wù ú ọlọ́run ni sóhun lọ́wọ́ á pè ní àbọ́lọ́run ló pè ibadallah walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ẹ má sọ ànábì dọ́lọ́hun mi ndáwà ń wí fún yín nù ẹ má sọ ànábì dọ́lọ́hun kejì ẹ má sọ ànábì dọ́lọ́hun kejì ọlọ́hun pé méjì ẹ má sọ ànábì dọ́lọ́hun mi ọba mi ò pé méjì gbẹ̀yìn tẹ́ ń kígbe ànábì kọ́ wá bí abùkátà yín mistake ni o mistake ńlá ni ibadallah bá a ti lè pe ànábì hùn a lè pe àwọn màláìkà náà màláìkà ò sínú ẹni tá a pè pé wá bí abùkátà bẹ́ẹ̀ làlìjẹ̀nú ọ̀nà àlìjẹ̀nú tó jì sáwọn ànábì fa a lè pe àlè pàlìjẹ̀nú gbẹ̀yìn tẹ́ lọ sí túbà tẹ́ máa kó àjíbú yàrá ọkọ̀ yá ìlú àjíbú gbàdúrà mi yàrá ọkọ̀ yá ìlú ìwọ àlìjẹ̀nú tó ń jẹ́rá ọkọ̀ yá ìlú àdúrà kan wo ẹbọ ló ń ṣe o ẹbọ ni o bá àti lè pe àlìjẹ̀nú láà lè pe yàn bàbá ìsànù mi bàbá ẹ̀sìn wò mí rànà yìí sí bímọ bàbá ẹ̀sìn dákẹ́ bá bí sí bímọ bàbá ò lè bùn ọlọ́mọ bàbá náà ń wá bùkátà tí ò bí ya bàbá tó lọ sọkún báwọn àwọn bùkátà tiẹ̀ náà yẹn jú ó ti sọ́lá ìmọ̀ yìí gbà kọrin kan bẹ́ẹ̀ wájú mi lókè ń bẹ́ẹ̀ ológun púpọ̀ gbogbo àwọn lè mọ́mù jámíù láti bí ní bá jí láàrọ̀ ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ pín sí mẹ́wájú ń bẹ́ẹ̀ yóò máa fàwọn ìmọ̀mù jámíù gúnṣẹ́ èyí tí ó fi lẹ́pù a máa lọ ilálẹ́ yóò gùn kan fún ọgbẹ́ lọ lò òun náà wá fẹ́yàwó ọdún kẹẹ̀dógún rẹ̀ kò bímọ mọ́nítọ̀ ọlọ́run dójú ti yẹn o òfìbò ti jẹun ṣé ògùn tán ni àbí òmò sí bí wọ́n ti ń ṣe má gba ìmọ̀mù tẹ́ ń lọ bá ọ̀rọ̀ tiẹ̀ náà ni ọ̀yẹ́jú òun alóògùn ọ̀rọ̀ tí a mọ̀ yẹjú ẹ má pé èèyàn má ẹ má pọlọ́ obìnrin kan kìrìsìtẹ́nì nọ́ọ̀sì ń gbẹ̀bí fún mùsùlùmí tákìdá rẹ̀ dàrú ìnira ọmọ bíbí wa mú ọmọbìnrin mùsùlùmí yìí nígbàtí ọ̀pọ̀ ló ń pè ṣé wù í má dákọ̀ sí òyìn gbogbo yín lẹ́mọ̀ nílẹ̀ Yorùbá nọ́ọ̀sì bínú pé madam má jáde fún yín ṣé wù lẹ́mọ̀ yín báyìí
tẹ́ bá tẹ́ máa pè é pé mi nọ́ọ̀sì gan ti help yín màá fi yín lẹ̀ ṣé òun yẹn máa gbẹ̀bí fún yín yín máa ń gbẹ ẹjọ́ wà dáwọ́ ẹjọ́ táyì pé ṣé òun tètè ó lè pàṣẹ bẹ́ẹ̀ mẹ́sì bẹ́ẹ̀ yìí sí lọ́yẹ̀ lè gbọ́dọ̀ pariwo Ọlọ́run ni ẹ̀ wá ń pariwo àbá kan ti ń sùn pẹ̀lú ìyàwó ẹ̀ ń lé bí báyìí tóun ti sùn pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ̀rí pé tẹ́lẹ̀ yìí ohun tó ṣe kí ni bó lẹ́sìn máa pe ṣéwù kan bó lẹ́sìn máa pe ṣéwù báwo ṣé ẹ fẹ́ fi ṣéwù sípò Ọlọ́run ni ẹ má sọ àwọn ṣéwù ẹ má fi wọn sípò Ọlọ́run kò síbi yẹn ti lè jẹ́ ni Ọlọ́run tó a gbọ́dọ̀ pé bá ti pọ̀ Ọlọ́run gbogbo àwọn oníjàgàjàgà tẹ̀ ń kọ ìbádàlá rìjàlálá àyínú náà bí àwọn onílá fàkúnú àwọn náà bí lá àwọn oníjàgàjàgà ni o ìbádàlá ẹ̀yin ẹni Ọlọ́run rìjàlálá ẹ̀yin ẹni Ọlọ́run ẹ̀yin olùsílọ̀ ẹni Ọlọ́run àyínú náà ẹ wá ràn wá lọ́wọ́ wọ́n sì ràn wọ́n lọ́wọ́ wọ́n sì ràn wọ́n lọ́wọ́ wàkúnú àwọn nàná ẹjẹ́ náà lọ́wọ́ fún wa bìlá afọlọ́mbẹ̀yìn torí báwù bẹ̀ wọ́n bá wùrù kọ́sàmù ní afọlọ́mbẹ̀yìn wà ràn wá lọ́wọ́ wọn ò bí Ọlọ́run mọ́ wọn afọlọ́run bí àwọn èèyàn kí wọ́n ṣe kí ni irú àwọn akídà wò ní ẹni Ọlọ́run ò ní serú eléyìí walladhina la yad'una ma'a Allahi ilahan akhar irú ẹ̀ pọ̀ táwọn èèyàn ń ṣe tó tako usulul iman ó tako ìpìlẹ̀ pé mo gbọ́ lọ́ngbọ́ ó tako ìpìlẹ̀ mo gbọ́ lọ́ngbọ́ ó tako pọ́nbélé yóò tún wá sàn ẹlòmíì wá gọ̀ títí òun lá wọ́ sí jù yóò wá gbé òkúta síwájú yóò máa pe òkúta wọ́n ní lọ́ọ̀lì bọ Ṣàngó lọ́ọ̀lì bọ Ògún wọn náà máa kí Ògún mẹ́sàn-án mẹ́wàá irin crankshaft táwọn mẹkáníìkì yọ sọnù òun lè léyìí gbé tọ́wẹ̀ fún tọ́lọ̀ fi wéwẹ̀ fún tí ń pè lógun tí ó máa arágalẹ̀ ní tí ó máa dá nǹkan jọ fún yóò pẹran fún yóò gbéku fún yóò dèpo lé lérí sẹ́mi pílẹ̀ akáyẹ nìyẹn gan ti lọ onílẹ̀ akáyẹ gbọ́dọ̀ mà pílẹ̀ yìí ti ń ṣe léyìí ọ̀gbádùn síbẹ̀ bẹ́ẹ̀ náà àwọn kan tó ń pe Ògún yẹn tí wọ́n ní à lọ́bọ̀gùn lọ́wẹ́rì omi tí ń sàn kí omi ń lè sàn láti Tanzania kọ́ wọlé yìí torí gbogbo omi ayé jára wọn o ẹgbọ́n tí mo fẹ́ sọ gbogbo omi ayé ṣe kí ni ó jára wọn tẹ bá rìn síwájú ń bẹ̀ wọ́n kan odò kan níwájú ń bẹ̀ wọ́n odò yẹn já Bàdágìrì ó sì jásá lè kó odò ń bẹ níwájú ọ̀dọ̀ wọn bí tẹ bá dé gàndó ń bẹ̀ wọ́n àwọn fàyàwọ́ ń gbé mọ́tò fàyàwọ́ sí láti Bàdágìrì wọ́n wá ń já gàndó irú odò náà bẹ́ẹ̀ ni ó sàn kọjá ń bì kan tó ní ọya rẹ̀ tá a máa bọ́ o odò wúlò àwọn kan fi ń gbé fàyàwọ́ odò wúlò àwọn kan bọ́ odò wúlò àwọn kan fi ń wẹ̀ odò wúlò àwọn kan fi ń fọṣọ tó bá débòmí àwọn yóò ní ọya ni ẹja máa bọ́ ká ní wọ́n fodò lẹ́yìn lọ jẹ́jẹ́ rẹ̀ ni wọ́n máa bomi bẹ̀ wọ́n máa mú wọ́n máa fi fọṣọ wọ́n máa fi tún léṣe nígbà wọ́n sì ti kí sáré àjẹnú kan jòkó sínú odò òun náà ń wẹ́lkọ̀ mú wọn ìfọ̀pọ̀lọ́ wọn ṣeré lọ́mọdé àgọ́ o àgọ́ àwọn eléyìí tó lágbára gọ́ wọn lágbára gbogbo ẹni tá a bá pẹ̀lẹ́ ní Ọlọ́run pátá àní bá nídìí ọ̀kan nínú ta kálẹ̀ yìí walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ìṣòro ní bá ọ bí tẹ́ ti dẹ́ni Ọlọ́run mà sẹ́rí àwọn àṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ tí máa túnà sírí ọmọ èèyàn níjó ní ètò oṣù mẹ́ta pléènì kan já bí a ti Indonesia nàbí ibùtọ́ jáǹjò ní kí ni black sundukola sword bọ́ọ̀sì kan bẹ tí máa rìkọ́dù nǹkan nínú aircraft ó wá rìkọ́dù àwọn èèyàn tí ó wà ní pléènì nígbà wọn ànọ́ọ̀sì fún wọn pé ẹ jábọ̀ o torí tí yẹn bá ti wọ bẹ̀ wọ́n ti sọ fún bá ti wọnú pléènì wọ́n ti máa sọ fún ọkùnrin sí kọ́ jáwò pé ìjọ bá yẹn lójijì ẹni tí ò ní ronú ní bá lójijì sínú mọ́tò tó wọ̀ tí wọ́n sọ fún ọ pé tí bá fẹ́ já ó dé kíní kan bí ó dé kan mọ́ bí ọgbà mi ló jáde ọ̀ sọ ma pé wọ́n sọ fún ọ pé ó lè jábọ̀ nù wọ́n ti wá ń kọ́ ọ bó ti sájáde ìtumọ̀ ẹni pé ó lè já o bí yẹn bá já kọ̀ yẹ kọ́ bá yẹn ní torí wọ́n ti jọ wọ́n ti wọlé kan tó gbé wọn sọ fún ọ pé tọ̀ pílẹ̀ lè já ó dé kíní kan bí kò síjọ́ tẹ́wọ̀ pílẹ̀ tí ò ní sọ bẹ́ẹ̀ fún yín ó lákàtí náà pé tọ̀ wọ́n ti sọ fún apá ní délé nù tọ̀
ọlọ́run jẹ́ adélé lókù. nígbà tí plane yẹn fẹ́ já sùndúkù lásìwádùn yẹn kí ni kọ́ńbọ̀dù yẹn ó rí kọ́dùn táwọn yẹn ń sọ ìbẹ̀lẹ̀ ti mọ ọlọ́run kálukú nínú àwọn tó wọn bí àwọn kan sí Jesus ìtì ń sìnù àwọn kan sí Allahu Akbar ìtì wọn ń sìnù ẹlòmíín sí orí mi o ìtì ń sìnù èyí ò ní wọn ń pè ní istigatha kíyàn pariwo lásìkò ṣòro sẹ lásìkò ṣòro ń yìí tó bá jẹ́ lẹ́nu rẹ̀ ńgbà náà yìí tó ń sìn lọ́lọ́bẹ̀ tó lágbàjú lẹ́mìí rẹ̀ lẹ́nu rẹ̀ ó sì kíni njọ́ tọ́rọ̀ bá ti bọ́lọ́hún débi pé tí ṣòro bá dé tọ́rọ̀ bá jáde lónìí kọjá lẹ́nu rẹ̀ ìdí mú mi ní gidi amman yujibu limuditarra idha da'ahu wa yakshifu su'a wa yaj'alukum khulafa al-ard a ilahun ma'a Allahi qalilan ma tadhakkarun ibadallah peter bọ́rọ̀ dín yẹn lágbára àwọn ọ̀rọ̀ yẹn kálukú gbọ́dọ̀ chẹ́kì ẹ̀mí ara ẹ̀ ń bẹ̀ torí sábà pé n tà ń sọ yìí òun ní ìpìlẹ̀ ẹ̀sìn pípìlẹ̀ wọn ọba dúró yìí tá a mọ̀lẹ́ òní lálàáfíà ẹni ọlọ́run gidi kò ní jì síbi nǹkan kanú tá a wí tọ́rọ̀rọ̀ ìbáadà òun lọ̀rọ̀ pìlẹ̀ nú ẹ̀sìn ọ̀rọ̀ àkídà nípìlẹ̀ gbogbo yòókù àmọ́ mọ́lẹ̀ ni njọ àti kọ́ mọ́sálásì ọlọ́run ò jí owó kí ló fà ní pé njọ tá a ṣe foundation irin la dè mọ́lẹ̀ kankiri tó lágbàlá fi ṣe ó sì rẹsẹ̀ wọlé káníjọ́ náà lọ́hùn nínú ẹ̀rẹ̀ fọlábà mọ́lẹ̀ ni kí ni ó ti ṣe ó ti wó sórí àkídà rẹ tí ó bá yẹjú gbogbo orun rẹ àwẹ̀ rẹ eré rẹ fọlọ́mọ́lẹ̀ o tó bá ti ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run tó ń bàbá kan lẹ́yìn ọlọ́run agbẹ́rẹ́ kan lẹ́yìn ọlọ́run ọsẹ ìwẹ̀ kan lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ àwọn bàbá kan ṣe kìíní kan fún ọ lẹ́yìn ọlọ́run irun rẹ àwẹ̀ rẹ sàká rẹ hajj rẹ umra rẹ ìtìkáfù rẹ ọmọ lórí ẹrẹ̀fọ̀ tí ọba já ẹ̀kan náà ni àmọ́ gbàgbọ́ sí pé o ní nǹkan mi lẹ́yìn ọlọ́run the highest téèyàn fún yàn lẹ́yìn ọlọ́run òun ni pé ẹ ṣàdúrà fún mi ẹ ṣe kí ni ẹ ṣàdúrà fún mi sẹ́dí apá mi ti yíwùn kọ́ lọ́bẹ̀ de tọ́ ọba rí lẹ́ni eré pé ẹ ṣàdúrà fún mi pé ọlọ́mọba ń bọ̀ lágbájá lọ́mọ ọlọ́mọba ń ṣe dáadáa fún ọlọ́mọba ń fi sọ ẹ̀ sọ ọlọ́mọba ń dáàbò ẹ̀ bọ̀ kẹ́ni rí ọ ṣàdúrà fún ọ ayé sí nu àmọ́ pé bàbá tọ́ bí ti mọ̀ rí sọ ọ̀dọ́wọ́ yìí o ti mọ̀ pé tẹ́ bá ti yọnu sí mi kò sábúrú mọ́ sóhun jọ́lọ́ ni ẹ láti mọ ẹ̀sìn yín lédi ìpìlẹ̀ tó mọ́ walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn ẹni ọlọ́run wọ́n yé gbé nǹkan mi lẹ́yìn ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq wọ́n yé pa ẹ̀mí tí ó jẹ̀bi ikú àfi kẹ́mi yẹn jẹ̀bi ikú ẹ̀mí wo ló jẹ̀bi ikú ó tún bá jọ mẹ́jọ nù wala yazinun ẹni ọlọ́run yìí sì sìnà kí ni ń jẹ́ sìnà ó tún bá jọ mẹ́jọ nù. ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تعمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله رب أقيموا الصلاة عباد الله.